àwọn nǹkan wo ní ń fa ìṣubú fún ọmọ ẹ̀dá èèyàn? Àwọn nǹkan wo ní ń fa ìṣubú fọ́kùnrin? Àwọn nǹkan wo ní ń fa ìṣubú fóbìnrin? Tí ìṣubú bá ti ń bọ̀, àwọn àpẹẹrẹ wo lèèyàn máa rí? Ṣẹ̀rí lecture tòní mo fọlọ́run bẹ̀ wá, ẹ bá ń share rẹ̀ kó lọ dáadáa. Nítorí wípé kò sẹ́ni tí ò ní mọ̀ rí tiẹ̀ mú. Ààyè ògùn ọ̀tọ̀, ààyè ẹ̀kọ́ ayé ọ̀tọ̀. Téèyàn bá lóògùn bí àrọ̀nì tí ò bá ní ẹ̀kọ́ ayé kún ògùn tó ní, Ọlọ́run irọ́ ló ní. Téèyàn ò bá ní òye ayé, àwọn bàbá wa ń jọ̀wọ́ àná, wọ́n lè gbẹ́lòmíì dìgbàdìgbàdé, wọn ò ní mọ́ṣíìnì tí wọ́n fi ṣàyẹ̀wò èèyàn. Wọn ò ní òye ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi mọ̀ pé tí ń ṣe nì. Òye, ọgbọ́n orí, làákàyè làwọn bàbá wa ń lò ń jọ̀wọ́ àná. Wọ́n á sì lò láti fi yọ̀yàn kúrò núde àìsàn, kúrò núde ayé, àbí pé èèyàn tiẹ̀ ṣèṣì tẹ aṣọ àwọn àgbà mọ́lẹ̀. Tí àwọn ayé bá ti ń bá èèyàn jà, àwọn àpẹẹrẹ wo lèèyàn máa rí? Tó o bá ti ń rí tí jàǹkáwọ̀ kọ́ ọ lójú ní gbogbo ìgbà, tètè múra. Ayé ti ń lọ́wọ́ sọ́rọ̀ rẹ nù. Bóyá ibi táwọn èèyàn gbà kọjá, ẹ pọ̀ tẹ́ ń lọ, ìwọ nìkan jàǹkáwọ̀ ń kọ́ lójú. Ayé ti ń lọ́wọ́ sọ́rọ̀ rẹ nù. Àpẹẹrẹ àkọ́kọ́ tó máa mọ̀ bí ìdààmú bá ti ń wọnú ayé rẹ nù. Ọ̀nà kejì, tó o bá ti ń sùn tí ọ̀rìnrìn ń rìn ọ́ mọ́lẹ̀, tó jẹ́ pé ò ń jà pìtìpìtìpìtì lójú oorun ló fi jáde, ìdààmú ayé ti ń kanlẹ̀kùn. Má sùn mọ́, tètè múra. Tó bá ti ń di wípé ní gbogbo ìgbà ló ń jẹun lójú oorun, wàhálà ti dé, kó o tètè múra. Tó bá ti jẹ́ pé gbogbo ìgbà ló ń bóbìnrin sùn lójú oorun, ìnira ni o. Ara àwọn àpẹẹrẹ tó kọ́mọ̀ láyé tá a fi tètè mọ̀ pé ìdíwọ́ ayé ti dé, ara ẹ̀ nu. Ǹjẹ́ wàá mọ̀ pé tó o bá ti rí àwọn àlá iṣẹ́, tó o tí ì rógun àwọn àlá iṣẹ́, o ò tí ì bọ́ lọ́wọ́ ayé, kò sóògùn tó o lè lò tí ó ṣiṣẹ́ fún ọ. Àbí gbogbo ògùn tó o bá ń lò, tálá yẹn ò tí ì dúró. Ǹjẹ́ o mọ̀ wípé o ò tí ì bọ́ o? Tó o bá ti lo ògùn kan láàrin ọ̀sẹ̀ mẹ́ta, oṣù kan, àlákálà yẹn ò dúró, tètè fògùn yẹn lẹ̀ tó tẹ̀síwájú nínú ìrìnàjò ayé. Nítorí wípé ara àwọn àpẹẹrẹ táwọn ìyá mi, abapá hẹ, abẹsẹ̀ hẹ, abìnrin àṣà lẹ́sẹ̀ méjèèjì hẹ́rẹ̀hẹ́rẹ̀, ara àwọn ọ̀nà tán fi ń gbà báyàn jà nìyẹn. Ǹjẹ́ mọ̀ pé ẹni tí ì bá bínú tẹ́lẹ̀ tí bá ń bínú àbádì, ayé a máa gọ sábẹ́ ìbínú láti fi bayé èèyàn jẹ́. Ǹjẹ́ mọ̀ wípé ayé a máa fi kórìíra bayé èèyàn jẹ́. Ayé ọkàn máa kórìíra rẹ̀, wọ́n á kàn máa hate ẹni. Ìwọ tó dá ọjà kalẹ̀ torí pé àwọn ẹṣin àṣàṣàmọ̀dí ń kan ṣọ́ọ̀bù rẹ, tètè múra mọ́ sùn. Ayé ti ń lọ́wọ́ sọ́rọ̀ rẹ nù. Ara àwọn àpẹẹrẹ tó máa rí nù. Kí ni nǹkan tó máa wá ń dààmú ọmọ ọkùnrin tó jẹ́ wípé ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọkùnrin tí ń forí lùgbàdì ibi tọ́pọ̀lọpọ̀ ní tí ò wá ní mọ́? Ara ẹ̀ ní kọ́ ọ máa kọ́wọ́ bojú ara obìnrin, fíńgà. Ó máa ń ṣàkóbá obìnrin, ó máa ń ṣàkóbá ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé n tí ò dá ni. Ọ̀pọ̀lọpọ̀ ń rí bí n tọ́ da, tí n bá kọ́kọ́ fíńgà ọmọ mi ò lè bóbìnrin sùn. Ó ń ṣe rẹ ni o. Ọwọ́ tó fi ń retí oore, ó fi ń kọ́wọ́ bojú ara obìnrin, ó mọ̀ wípé ò ń sọra rẹ dèrò ẹ̀yìn wẹ́rẹ́wẹ́rẹ́ nù.
ǹjẹ́ o mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kan tiẹ̀ ti kásà káwọn lọ mọ́ lápléètì àwọn àgbàlagbà kán lọ mọ́ láfùrọ̀ kán mọ́ ládìí àwọn ìyáláyà yín torí pé wọ́n fún ọ lówó kan owó tí ò tún ọ̀la rẹ ṣe ìwọ lọ mọ́ ládìí obìnrin gbogbo ọkùnrin tí ń bá ń ṣe tó bá ga yóò wálẹ̀ kò tiẹ̀ lè ga nítorí pé tí òjò lè ga ni wípé ohun tí ò yẹ kéèyàn máa rí lòun ti ń ranjú mọ́ ohun tí ò yẹ kéèyàn ó máa fi ọwọ́ kàn púpọ̀ òun lẹ́yìn ń fẹnu kàn ẹ lọ wo àwọn tí ń ṣe bí wọ́n ti ń ga àti pé wọn ò lè ga nítorí wípé àwọn tí ò wúlò nú ayé náà ni wọ́n ń lò fún irú irinṣẹ́ bẹ́ẹ̀ tó sí lára wọn. gbogbo ẹni tó bá ti ní kóbìnrin wà lókè kó wọn wà nísàlẹ̀ wàá dómi sórí bí ṣe ń dún ọhún tí ń jẹ̀dí mọ́ ọhún bẹ́ẹ̀ ní ń gbọ́wọ́ lógo rẹ bẹ́ẹ̀ ló máa lọlẹ̀ díẹ̀díẹ̀. kí ní fà tó jẹ́ pé àwọn kan lówó lánàá wọn ò ní mọ́ lónìí wọn ò sì lè ní mọ́ tí wọ́n èkú. gbogbo ẹni tó bá ti fi nǹkan èèyàn nàró tó bá nàró yọ padà wálẹ̀. wọ́n sọ fún wọn pé ọmọ yahoo ni ọ́ wọ́n ní ọlọ́wọ́ eégún èèyàn wá wọ́n ní kádàrá ọmọbìnrin kan ló lò bó tiẹ̀ ṣe yahoo wọn níwọ̀ lọ́mọ wá nǹkan èèyàn wá pé nǹkan èèyàn òun ló lò tó fi nàró tó o bá nàró tán ọjọ́ tí wíwálẹ̀ rẹ bá súnmọ́ ọ wálẹ̀ ò ní ríbi nàró mọ́ òun lẹ́ẹ̀ fi máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó nàró lánàá tí wọn ò nàró mọ́ lónìí wọ́n wá sáré eré wá pin yóò wá dàbí ìwà tó oògùn òṣìṣẹ́ fún wọn mọ́ torí wípé wọ́n ti kọwọ́ bọ nǹkan ọ̀hún nǹkan ọ̀hún ni kéèyàn ó lo nǹkan ara èèyàn ọ̀hún ohun tí ò da ohun tí máa ń lábọ̀. bó bá pa pẹ́pẹ́yẹ lásán àwọn bàbá wa ò ní kó o dúró kó o ṣètùtù ẹ̀ wọ́n ní kó o fowó ha lẹ́nu tó o bá ṣèṣì gbá àgùntàn lásán wọ́n á ní kó o dúró kó o ṣètùtù ẹ̀ kó o fowó ha lẹ́nu kákùúfà ọmọ bá àṣẹlẹ̀ inú ilé yín ni. pẹ́pẹ́yẹ lásán nù àgùntàn lásán nù ká tó wá ní èèyàn alára rẹ. gbogbo ẹni tó bá ti lo nǹkan ọ̀hún ló lò bó bá ga yóò wálẹ̀ tó bá wálẹ̀ kò ní nàró mọ́. gbogbo bí ọba lọ tán bá ní má wọrí àá sọsólẹ̀ fún ọ àá jẹ ọlà bẹ̀ wọ́n ẹ dákun ẹ má fi nǹkan èèyàn kún ẹnu tí ń bá mú wá wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú iṣẹ́ mi ó tó mi má ṣe tó fi wálẹ̀ má ṣe tí ó bọ̀ lára rẹ jẹ́ ọ̀dà kí ló fà á tó jẹ́ pé àwọn kan wọ́n lo dáwọ́là lánàá wọ́n rówó lò lánàá àwọn ọmọ wọn ò rówó lò wọ́n lénìí lára àwọn tí wọ́n lo nǹkan èèyàn tán fi dìde àwọn ọmọ wọn ò jẹ́ nǹkan mọ́ lónìí wọn ò sì lè jẹ́ nítorí wípé wọ́n ti lo tàwọn ọmọ wọn papọ̀ sẹ́yìn tẹ́ ń gbomi sẹ́yìn náà ti máa lu tọmọ yín papọ̀ lónìí kọ́mọ tó jogún máa jọgbọ̀n. kí ni tó ń fà tẹ́lómi fi ń nàró tí ò lo nǹkan èèyàn o ọkàn ọlọ́run kàn sí bá a gbé ṣe kòńgẹ́ aláwo re ó gbé ṣe kòńgẹ́ pásítọ̀ re ó gbé ṣe kòńgẹ́ oníṣègùn re kí ló dé tọ́pọ̀lọpọ̀ ga tí wọ́n wálẹ̀ tí wọn ò ríbi nàró mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé orísun bí tí wọ́n ti nàró ó sì kọ́mọ̀ sáwọn tí wọ́n wá sọ́dọ̀ àwa tá a jó níṣègùn ó kọ́mọ̀ sáwọn tí wọ́n wá sọ́dọ̀ àwa babaláwo kì í ṣe pé babaláwo lọ́sàsí wọn tí wọ́n fi dé èèyàn mọ́ kì í ṣe pé oníṣàgùn sàsí wọn tí wọ́n fi dé èèyàn mọ́ àdàbí ni ọ̀dà fún yín tán ẹ wò ó pé àwọn ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀tì lọ dúpẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ dúpẹ́ ṣọ́ọ̀ṣì kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n ẹ yọ òróǹro nú ẹran ẹ yọ fún ibi tẹ́ ẹ gbà dìde òróǹro ni ọ̀dà òṣìṣẹ́ fún yàn ọlọ́run gbàdúrà rẹ̀ owó dé ní wọ́n á ń gbọ́ pé òun bò wọ́n mọ́tò ní ṣọ́ọ̀ṣì nígbà pé òun bò wọ́n mọ́tò mọ́sálásí ṣé ó ṣàdúrà fún ọ àbí ọ̀nà ro ọ̀dà fún ọ ó wá lọ rọ̀kọ̀ fún babaláwo ó múnú rẹ̀ dùn ohun tó ọ̀ràn ní dáadáa yóò máa jẹ lórí rẹ̀ pé ọmọ eléyìí ò gbọ́dọ̀ ṣubú yóò gbé pèsè lóru nítorí rẹ̀
yóò gbogbo àwọn nǹkan agbára tó bá ní ọmọ fi ṣàdúrà nítorí rẹ pé kó má ṣubú àbí ẹ wá dúró mélòó wá ló mú oore mọ́nú àwọn tá à ń ṣiṣẹ́ fún mélòó ní ń dúpẹ́ mọ́ nítọ́pọ̀lọpọ̀ fi gánu wọ́n wà wálẹ̀ padà wọ́n wálẹ̀ wọ́n mọ̀ wálẹ̀ torí pé ibi tẹ́ ẹ ti gẹ ẹ̀ dúpẹ́ síbẹ̀ ọ̀rá yìí padà bàbá wọn ráyìí padà o kódà nǹkan ti ń yàtọ̀ ọ̀dà èyí náà gbà yóò mọ̀ wò pé eléyìí mo rí yóò kọ́kọ́ wò pé eléyìí mo rí ó tún ṣe gbà yóò wá máa koná mọ̀ pé ọmọ yóò gbọ́dọ̀ ṣubú ọmọ yóò gbọ́dọ̀ ṣubú iná rẹ̀ ọmọ wá jò tínà rẹ̀ bá fẹ́ kú yóò mọ̀ bu epo sí pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọ̀kan kan ò gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń lo ọṣẹ wa ẹ̀ ń dúpẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ò dúpẹ́ fún wa. mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ mo ní mi ì pèèyàn bí mo ṣe ní customer tó all over the world mi ì pèèyàn kí n jẹ́ kí n pèèyàn ìwọ tó o bá rí wa ń rí i pé bàbá yìí kí n ṣe dáadáa fún un àwọn wò ó àwa náà mọ wá sáré pé ọmọ tó ń ṣe dáadáa ibò ni ò ṣe ní ṣubú a mọ̀ sáré pé ọmọ tá à ń ṣe dáadáa fún ibò ni ó ṣe máa gòkè a mọ̀ sáré pé ọmọ tí ń ṣe dáadáa fún wa yìí bò ní kankan ò ṣe nípa lára a sùn lójú oorun ẹ̀mí wọ́n mọ̀ ṣàdúrà fún bàbá tí ń ṣàdúrà tara wa yóò wà lára àwọn tá a mọ̀ ṣàdúrà fún bó ṣe ń ṣẹlẹ̀ ṣèmi ní ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ babaláwo ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ oníṣègùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mélòó wá ló gbé ọkọ̀ bọ̀gìnì ẹ jẹ́ ń lọ dúpẹ́ lọ́wọ́ aláwo mi ẹ jẹ́ ń lọ dúpẹ́ lọ́wọ́ oníṣègùn mi ara tí ń fà ṣubú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdánù wọ́n lẹ́ni tó bá ṣe máa ti dé olùnàgún ní ọmọ àti lọ ẹ̀ ǹjọ́ mọ̀ wípé ewé àtegbò kìí ṣe ń téèyàn fi ṣeré gbogbo 100% èèyàn tó gòkè lónìí a lè sọ pé 85 to 90% ọ̀nà ewé àtegbò báyìí ni wọ́n gbà tí wọ́n fi gòkè a lè sọ bódìlì wípé 80 to 85 lọ́nà ewé àtegbò ni ǹjọ́ mọ̀ wípé ọlọ́ṣọ́ọ̀ṣì wọn làwọn ó ṣètò àdúrà fún ọ wọ́n gbọ́ṣẹ fún ọ tọmọ pé lánàá ewé àtegbò náà ni ọlọ́ọ̀dọ̀ àfà wọ́n gbọ́ṣẹ fún ọ ǹjọ́ mọ̀ pé lánàá ewé àtegbò ni àti oníṣẹ̀ṣe àti oníwòlíì àtàfà tá à ń lo ewé àtegbò gbogbo ẹni tí wọ́n ti ń gbọ́ṣẹ fún ni ọ̀làna ewé àtegbò ni. wọ́n jẹ́ kẹ́nìkan sọ fún wípé lánàá ewé àtegbò ọ̀dá o ìmọ̀ràn mi ni pé mọ́ wá wà kú wà mọ́ lòlòkulò mọ́ jẹ̀jẹ̀kújẹ mọ́ wọ̀wọ̀ kú wọ̀ kó lè bá a lálẹ́ kó lè bá a lẹ́yìn torí pé bẹ́ẹ̀ bá ti jẹ̀jẹ̀kújẹ tó mọ̀ mú kú mu tó wọ̀wọ̀ kú wọ̀ kò ní lálẹ́ kò sì ní lẹ́yìn àwọn ṣẹ́ńbẹ téèyàn máa ń lò táyé èèyàn máa dà ajá ewé agun alọ́ akójọ asọdọ̀sẹ̀ àní a máa wẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ o kò sì ta kò òfin Ọlọ́run téèyàn bá wá sọ fún ẹ pé bro lágbájá lágbájá má lo ọṣẹ dúdú mọ́ ǹjọ́ mọ̀ wípé wọ́n fẹ́ kó ọ sínú ọ̀fìn tó ò ní rí bẹ́ẹ̀ jáde mọ́ ni àbí tó lọ́dẹ nìkan wọ́n ní oògùn èyí jẹ́ fún ọ oògùn èyí ṣiṣẹ́ lára rẹ tí ọkọ mọ́ lo nǹkan dúdú mọ́ sórí táṣàṣì bá dójú olójú oògùn tá a fi kojú àṣàṣì ẹlòmíì ti lo oògùn wọn ní oògùn èyí ṣiṣẹ́ lára ẹ̀ ni ẹlòmíì sọ fún pé má lo nǹkan dúdú mọ́ àdúrà ni ọmọ gbà kì í ṣe pàdúrà tó ń gbà ò ní gbà o ṣùgbọ́n wá àwọn ewé àtegbò tí tó kojú ogun tí tó ṣẹ́gun fúnni. ok wọ́n ní ọmọ ìlúwé àtegbò wọn ládùúrà ni ó tẹra mọ́ síbẹ̀ ogun ayé rẹ ò ṣẹ́ ó sì ń sùn wípé yóò dá ń tòótọ́ ó fi gbìyànjú kún yóò dá ló fi débi tó o fẹ́ dé ẹ má jà sùn sísùn ta ni a máa sùn kì í ṣe pé ká wá wà kú wa o má jò dìgbà tí nǹkan dàrú fún ọ kó o tó sáré ẹlòmíì ìgbà tí nǹkan dàrú fún ló tó sáré tọ́lọ́run bá ti fi wòlíì rẹ hàn tó fàfà rẹ hàn tó foníṣègùn rẹ hàn dúró tì dáadáa
má jẹ́ nǹkan dàrú kó o tó sáré. Gbogbo àwọn tí nǹkan ti dàrú fún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sáré ọ̀pọ̀lọpọ̀ eré mú bọ̀rọ̀. Mo ṣe prógámù kan jò ní mo ní àkókò, má jẹ́ àkókò rẹ̀ ó lọ o. Iléeṣẹ́ rédíò kan máa ní use your time wisely. Àkókò rẹ má jẹ́ ó lọ. Àkókò tó yẹ kó sáré ọ̀tọ̀. Àkókò tó yẹ kó relax wípé ibi tá a bá nǹkan dé yìí àti bá a débi tó lápẹẹrẹ. Ibi tá a bá nǹkan dé yìí bá a bá sùn díẹ̀ ní ìsìn kò tíì láburú. Àsìkò ní gbogbo nǹkan, má jẹ́ àsìkò rẹ ó fòwọ́ ru, má jẹ́ àsìkò rẹ ó lọ. There is time for everything. Ọlọ́run ó dá àwọn àsìkò kan òru ó mú, ó dá àwọn àsìkò kan òjò ọ̀rọ̀, ó dá àwọn àsìkò kan ọyẹ́ ó mú, ó dá àwọn àsìkò kan ọ̀gẹ̀nẹ̀tẹ̀ ó ṣẹlẹ̀, ó dá àwọn àsìkò kan òjò ò ní rọ̀ rárá, ó dá àwọn àsìkò kan oòrùn hanhanhan ni ó mú. Àsìkò wo ni tìyẹ? Ṣé gbogbo àsìkò ni wọ́n fi ń sùn? Àsìkò tóòrùn bá mú, tójò bá ṣẹ́ palẹ̀, àwọn kan máa sáré kọlẹ̀ kìtìkìtì. Bójò bá ti di pé ń rọ̀ méjì mẹ́ta, àwọn kan máa gbin iṣu, àwọn kan máa gbin gbàdo, àwọn kan máa gbin bàrà. Èwo ni wọ́n ń gbìn? Mo ń sọ fáwọn kan láìpẹ́ yìí, mo ní tó bá yá, mo ní ìwọ̀n ni yahoo ò ní sí mọ́. Ẹni kí ló dé? Mo ní yọ̀mọ̀ dínkù, mo láwọn èbó ti gbọ́n. Mo ní yahoo tó dé, mo ní ó kó palára bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan Nàìjíríà. Ẹni kí ló dé? Mo ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó yẹ kó kọ́ṣẹ́ káfíńtà, tó yẹ kó kọ́ṣẹ́ bíríkìlà, tó yẹ kó kọ́ṣẹ́ táìlà, tó yẹ kó kọ́ṣẹ́ plumber. Gbogbo àwọn ọmọ kéékèèké, ọmọ under age, gbogbo wọn ń ṣe yahoo, à ń sáré owó, àsáré ọ̀la. Ìyàwó ò sínú ológun tí ń polówó ọṣẹ yahoo o. A polówó ọṣẹ yahoo rí. Iṣẹ́ yahoo ni wọn ò bá yàn polówó ẹ̀ rí. Nítorí wípé òye táwa ń rí, ohun táwa ń wò, à ń wò wípé àwọn ọmọ under age, ọmọ primary school, ọmọ secondary school, tó yẹ ká ti bi iṣẹ́ dé, ká ti ilé ìwé dé, ká máa bọ́ sí oko iṣẹ́ tá a kọ́. Kí ló jẹ́ kí China ó dàgbà lónìí? Gbogbo àwọn ọmọ wọn dà ṣiṣẹ́ ọwọ́ ni. Gbogbo àwọn ọmọ tí ó ṣiṣẹ́ ọwọ́ ní ìsìn, gbogbo wọn ti di yahoo. Wọ́n máa dread irun, ọmọ tí irun rẹ̀ bá ti ń ṣe kólókòló. Níbo wá là ń lọ Nàìjíríà? Ẹ dá mi lóhùn, níbo là ń lọ? Gbogbo ọmọ tó yẹ kó kọ́ṣẹ́ ọwọ́, àtúnkóra wa sábẹ́ ẹrú ẹ̀sìn. Àwọn ọmọ kéékèèké online, àwọn ọmọ tí ò ti ju ọmọ 6, 7, 8 years lọ, àti kó wọn sínú ẹrú ẹ̀sìn. Ṣé gbogbo wa náà lọ́lọ́run pè ní? Gbogbo wa kọ́ lọ́lọ́run pè. Ní ilé kan, ó lè jẹ́ pé ẹyọ ẹnìkan lọ́lọ́run pè nínú ilé kan, tá a fi iṣẹ́ wọn rán. Iṣẹ́ wo wá la fi rán ẹnìkan yẹn? Ó lè jẹ́ pé òun nìkan ni ó gbé iṣẹ́ yẹn nínú ilé bàbá rẹ̀. Tó bá jẹ́ iṣẹ́ ìṣègùn ni, tó bá jẹ́ iṣẹ́ babaláwo ni, tó bá jẹ́ iṣẹ́ àfáà ni, tó bá jẹ́ iṣẹ́ wòlíì ni, ẹyọ ẹnìkan ṣoṣo la fi rán tí ẹni tó jẹ́ olórí ilé òun bá lọ. Ṣùgbọ́n nísìn gbogbo wa la ti fẹ́ di oníṣègùn, gbogbo wa la ti fẹ́ di àfáà, gbogbo wa la fẹ́ di wòlíì, gbogbo wa la fẹ́ di ìránṣẹ́ Ọlọ́run. Ta wá ní ó ṣiṣẹ́ mọ́? Nígbà tí gbogbo wa bá jókòó ńlé tí ò sẹ́ni tí ó dáko, ṣé ọ̀la Nàìjíríà ò tó máa pààyàn lẹ́kún? Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ o. Orílẹ̀-èdè Nàìjíríà ó máa tẹ̀síwájú o. God will always bless Nigeria. I'm always pray for Nigeria. Nigeria máa wà lókè ni. Nigeria máa wà lókè ni. Nigeria máa wà lókè ni. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa. Kì í ṣe wípé nígbà tọ́mọ ò tí ì dé level kan tá a ti ní ẹgbẹ́ rẹ̀ ní gun ọkọ̀ yẹn. Mo rí ọmọ kan online, bàbá ẹ̀ ọmọ yẹn ra Benz fún bàbá ẹ̀, ọmọ kékeré, ọmọ secondary school. Bàbá ẹ̀ dẹ́ reject ẹ̀, ó lóun ọmọ ibi tó ti rówó. Ó ní yóò padà lòun náà fóògùn owó tóun bá gbà. Ó láwọn òdìsí tó lóun fúnra ara òun ò tí ì tó mansíìnì maintain, ká tó wá lóun maintain Benz.
gbogbo ọmọ tó yẹ kó kọ́ṣẹ́ ọwọ́ kó ọ̀la Nàìjíríà ò lè dáa, gbogbo wa tó yẹ ká dà sínú oko ó lè jẹ́ wípé a ní enough food, ọkàn wọ́n balẹ̀, a ní wà lábẹ́ irú orílẹ̀-èdè kan mọ́, gbogbo wa ti di ọmọ yahoo. Ṣé ọ̀la Nàìjíríà ò tó máa pààyàn lẹ́kún? Ṣùgbọ́n bí tí ń lọ yìí, inú mi ń dùn torí wípé gbogbo wọn ò rí nǹkan tó nǹkan mọ́ ń dìṣẹ́ yahoo, ó ti ń dínkù. Nàìjíríà ó dáa. Wọ́n jìnnà sí oṣólẹ̀ o. Ara àdúrà táwọn bàbá wa ṣe nù. Wọ́n jìnnà sáwúre o. Ara àdúrà táwọn bàbá wa ṣe nù. Ẹ̀yọ́nú, ara àdúrà táwọn bàbá wa ṣe nù. Ọ̀nà àdúrà àwọn bàbá wa ni ìmọ̀lẹ̀. Ọ̀nà àdúrà àwọn bàbá wa ni àtúndè. Ọ̀nà àdúrà àwọn bàbá wa la ṣínà. Tọ́nà bá dàrú, ọ̀nà àdúrà àwọn bàbá wa ni. Àwọn èèbó náà lọ́nà tiwọn tí wọ́n ń rìn o, tọ́nà bá dàrú o. Má jẹ́ wọ́n tán o. Ǹjẹ́ mọ̀ pé àwọn Lárúbáwá náà wọ́n lọ́nà tiwọn tí wọ́n ń tọ̀? Ẹ̀rọ àwọn tùràrí tí wọ́n gbọ́rọ̀gbọ́rọ̀ báyìí. Báwa bá wa ṣe tùràrí tiwa tá a bù sójú iná ń bì, á máa lẹ́bọ ní gbogbo nǹkan. Má jẹ́ yẹn ó fi ẹrú ẹ̀sìn mú ọ, má jẹ́ wọ́n fi mú ọ sìn, má jẹ́ wọ́n fi bọ̀ ọ̀la rẹ jẹ́, ọ̀la gbogbo wa ó dá o. Ẹ má jẹ́ àsùn. Àwọn ẹ̀yọ́nú ń bẹ, àwọn ọṣẹ ń bẹ lóríṣiríṣi, oní 50,000, ọṣẹ Edward, ọṣẹ Ashina, ọṣẹ Àtúndè, ọṣẹ Ajénàbẹ náà ń tà 500,000. Àní dààmú o. Fákànṣe àdúrà, fákànṣe iṣẹ́. Ẹ pè mí sórí nọ́mbà mi 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Ìwọ́n gbàgbé ọṣẹ ajé yẹn 500,000 níwọ̀n yìí náà. Àǹfààní bẹ lórí YouTube mi, Òrìṣàtọ́lá Ìfágbénrún Herbal Medicine Limited. Ìlú Ìlọrin náà ni mo wà. Anyway, àtẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin, ẹ gbọ́kadà. Ẹni lọ sí ilé epo Ibrolac Lágbọ́ba. Tẹ bá ti dé ilé epo yẹn, ẹ bèrè junction Olú Guest House. Tẹ bá ti dé junction Olú Guest House, ẹ rí signboard mi níbi junction yẹn, Òrìṣàtọ́lá Ìfágbénrún Herbal Medicine Limited. Ẹ rí fọganáísà kan ní ara signboard yẹn níbi junction yẹn, Alhaji Hassan Ọmọẹdẹ. Transformer kan náà wà níbi junction yẹn, ṣùgbọ́n wọ́n sọ wọnú díẹ̀. Anybody tẹ bá ti bá níbi junction yẹn lọ́dọ̀ Alhaji Fọga yẹn, ẹ bèrè ilé Ìfágbénrún ọmọ Òrìṣàtọ́lá. Àní dààmú o, àní fàìsàn ló gbà o. Sárùn ara kan ní dà ọ́ láàmú, ìwọ pé Ìfágbénrún ọmọ Òrìṣàtọ́lá. Àṣàṣì ni, ọjẹun lójú oorun ni. Àbí ọ̀tá ń dààmú rẹ. Àwọn iṣẹ́ tí máa mú kọ́ta oṣù mẹ́yìn, àwọn àgbélépọ̀ tá ń bẹ. Pé Ìfágbénrún ọmọ Òrìṣàtọ́lá, àní dààmú o, àní fàìsàn ló gbà o. Ọkàn wọ́n balẹ̀, á rí dáadáa ṣe o. Ẹ bá ń like, ẹ bá ń share, ẹ comment. Ire o, ire gbàǹgbà.